Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèmi wọ́n ní àǹtí Wahem wọ́n ní ó mú gbogbo táyà Bentley kábíyèsí o, wọ́n ló jọ gbogbo ẹ̀ nítorí pé kò fẹ́ kí kábíyèsí fi mọ́tò yìí ránṣẹ́ láti lọ gbé Queen Naomi. Gist tèmi nìyẹn. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist yẹn. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí orí channel mi o. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Yorùbá ni a máa ń sọ lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa àti fún àǹfààní àwọn ìyá wa àti bàbá wa tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin ará ilé, à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, à ń sọ̀rọ̀ nípa politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Politics wa ọ̀sẹ̀ẹ̀sẹ̀ la máa ń gbé jáde ní ọjọ́ Saturday àti Sunday, but àwọn gist mi bíi royal gist àti celebrity gist a máa ń gbà wọ́n yẹn jáde láti Monday títí di Friday nítorí àwọn tí wọ́n mọ ìgbà tá a máa post àwọn videos yìí. Ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá ti subscribe ẹ dẹ̀ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. À ń ṣe advertisement lórí channel yìí. Tẹ́ bá fẹ́ ṣe advertisement nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ advertise, a máa bá yín advertise ẹ̀. Ẹ kàn sí wa ní ilé-iṣẹ́ masholagistv@gmail.com. Tẹ́ bá ti email wa, a máa get back sí yín. Ọlọ́run Elédùmarè á ràn yín lọ́wọ́. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní Queen Naomi ní event kan tó fẹ́ lọ. Wọ́n ní kábíyèsí dẹ̀ ti ń gbáradì láti fi Bentley èyí tí ó jẹ́ favourite car kábíyèsí ránṣẹ́ láti lọ gbé Queen Naomi lákùrẹ́. Ẹ̀yin náà mọ̀ pé favourite car kábíyèsí òní Bentley yìí. Ọ̀rẹ́ wọn tó dẹ̀ wà ní US tó ní ó jẹ́ pásítọ̀ kan òun ló ra mọ́tò yìí fún un. Wọ́n ní ó yẹ kí Queen Naomi kí wọ́n lọ gbé wọn pẹ̀lú Bentley kábíyèsí yìí o. Wọ́n nígbà tí wọ́n máa jí ni wọ́n rí pé gbogbo táyà mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ti jó mẹ́rẹ̀ẹ̀rin o. Ẹ̀yin èèyàn lè rí pé ìtú lágbára. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní láti dúró fún àwọn tó ń ṣe táyà láti wá ṣe táyà yìí. Ẹ mọ̀ pé time dẹ̀ máa lọ. Wọ́n ní ọ̀rọ̀ yìí ó bí kábíyèsí nínú nítorí pé àwọn service company tó máa ṣe táyà yẹn, ẹ mọ̀ pé ó máa take time láti wá síbẹ̀ láti wá ṣe. Ẹ dẹ̀ mọ̀ pé mọ́tò yìí ó wọ́n gan, kì í ṣe mọ́tò tó yẹ pé wọ́n kàn lè kú gìrì kọ́kàn pé anybody kó wá fẹ́ táyà. So ẹ̀yin èèyàn lé, wọ́n nítorí pé wọn ò lè gbé mọ́tò yìí lọ gbé Queen Naomi lákùrẹ́, wọn ló dùn kábíyèsí gan ni. Allegedly bá ṣe gbọ́ ni o. Only palace kábíyèsí wà. Nínú palace kábíyèsí wà yìí náà ni. Ẹ jọ̀ọ́, nǹkan tó ń fi ń jo táyà kábíyèsí, níbo làwọn security kábíyèsí wà? Níbo ni wọ́n fara pamọ́ sí? Ṣé láàrin òru ni wọ́n rán àwọn èèyàn ibi yìí pé kán lọ jo táyà ni? Ṣé láàrin òru ni wọ́n ṣiṣẹ́ ibi yìí ni? Kí ló dé? Bá ṣe ń pàkan nìkan rú, èyí tí ń pọ̀ jù o. Ẹ wá lọ jo táyà kábíyèsí nítorí pé ẹ fẹ́ kán lọ gbé Queen Naomi. Nítorí pé ẹ fẹ́ kí wọ́n lọ fi mọ́tò yẹn gbé Queen Naomi. Ẹ mélòó lẹ wá fẹ́ jo táyà? Ṣé ìgbà tí kábíyèsí bá tiẹ̀ wá páàkì mọ́tò yẹn permanently sí ọ̀dọ̀ Queen Naomi, kí lẹ wá fẹ́ ṣe o? Ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi. Ìyẹn ni ò yé mi. Báwo lèèyàn ṣe ń jowú débi irú nǹkan báyẹn pé nítorí mi fẹ́ kí wọ́n lọ fi mọ́tò gbé Queen Naomi máa jo gbogbo táyà? Kí ló fẹ́ gain nínú irú ìwà báyẹn, àbí kí lẹ fẹ́ gain dẹ̀ la fẹ́ sọ? Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé ìtú lágbára. Ẹ jọ̀ọ́, nǹkan tẹ́ ń jà fún ní palace gan kò yé mi. Kò yé mi rárá. Ìyàwó kábíyèsí ni Queen Naomi. Ìyá Tádé ni káwò ní Queen Naomi, ìyá Prince.
wọ́n ní kán lọ fi mọ́tò gbé wọn, ẹ mú táyà ejò, ẹni torí ẹ̀fẹ́ ló kọ́ fi mọ́tò gbé wọn. Ṣé ẹ ń bá kábíyèsí jà ni àbẹ́ ń bá wọn ṣorogún? Because ọ̀rọ̀ yìí ò yé mi rárá. Abẹ́ máa rí nǹkan tó ń ṣẹlẹ̀. So kábíyèsí ò gbọ́dọ̀ fi mọ́tò lọ gbéyàwó wọn mọ́ ni? Àbí kí lẹ rò pé ẹ̀ ń ṣe gan-an? Irú owó ìranù wo lẹ̀ ń jẹ nínú palace tẹ̀rẹ̀ èèyàn bá yín sọ̀rọ̀? Èyí tún lágbára o. Kábíyèsí, ẹ wá nǹkan ṣe sáwọn security yín o. Ẹ wá nǹkan ṣe sí wọn. Ó dàbí ẹni pé ejò lọ́wọ́ nú. Torí all the time ni nǹkan máa ń ṣẹlẹ̀ tó yẹ pé àwọn security yẹn kàn dẹ̀ máa wà ń bẹ̀. Wọn ò dẹ̀ ní rí ẹni tó ṣiṣẹ́ yìí àbí kán mọ ìgbà tó ń ṣiṣẹ́ yìí. Later lẹ́ẹ̀ṣẹ̀ máa rí nínú kámẹ́rà. Ẹ wá nǹkan ṣe sí security yín. Ẹ̀yin èèyàn lé, àfi kí Ọlọ́run kí ó máa fìṣú ẹ̀ṣọ́ kábíyèsí àti gbogbo àwọn tó ń gbé inú palace yẹn o. Ẹ̀yin èèyàn lé, so ìjà owó ni wọ́n ń jà nínú palace o. Wọ́n ní torí kábíyèsí fi mọ́tò, wọ́n ní wọ́n lọ Bentley wọn, favourite car kábíyèsí láti lọ fi gbé Queen Naomi, wọ́n ní ṣe náà jo táyà o. Wọ́n ní wọn ò fẹ́ jẹ́ kán lọ fi gbé wọn. Bá ṣe gbọ́ gist yìí allegedly ni. Ọlọ́run Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́ o. Ẹ jọ̀ọ́, à ń ṣe advertisement fún collection center store. Wọ́n ń ta oríṣiríṣi nǹkan bíi bàtà Italian shoe fún ọkùnrin, palm, slippers, shoe, gbogbo ẹ̀ ni wọ́n ń tà. Wọ́n dẹ̀ tún ń ta àwọn aṣọ lọ́lọ́kan òjọ̀kan. Ẹ patronize wọn, wọ́n ń ta fashion bag fún àwọn obìnrin. Ẹ patronize wọn ní collectioncenterstore@gmail.com. Ọlọ́run Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́ o. Ẹ̀yin èèyàn létẹ̀ ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín fún support yín lórí channel yìí. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.